bàbá Ìjẹ̀ṣà tí wọ́n fẹ̀sùn ìfipábánilòpọ̀ kàn tí ó sì ṣẹ̀wọ̀n rẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Bímbọ́ Akínsànyà ti sọ̀rọ̀ lórí rẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Truly, a lè rò pé room yìí ó kéré. Káwọn crew kan bọ́ síta. But I will tell you one fact. Kò sí bí a ṣe lè kéré tó nínú room yẹn. Director must be there. Makeup artist must be there. Continuity must be there. Wípé kò tiẹ̀ wá zero. Our director must be there. Òun ló máa direct. Continuity. Mo mọ̀ pé àwọn kan ti fẹ́ máa roast. Wọ́n ti fẹ́ máa ṣépè fúnra wọn bí tí mo ti mọ̀ mú yẹn. Mo dẹ̀ mọ̀ mú láti bẹ̀ ni. Wọ́n ti believe pé maybe mo fẹ́ side yẹn ni mo ṣe ń sọ pé bóyá sometimes kò kí n zero. I know what I'm saying. Let's be frank. Tó bá jẹ́ movie ni bó ṣe sọ. Mi bá wọn sí ńbẹ̀. Ní tilẹ̀ ń tọ́lọ́run. Director máa wà ńbẹ̀ tó máa sọ pé movie dẹ̀ làwọn ń ṣe wẹ́ ṣe sọ́dọ̀tọ̀. Makeup artist máa wà ńbẹ̀. Continuity máa wà ńbẹ̀. Bí ò tẹ̀ sáwọn míì ńbẹ̀ bí Yorùbá ti sí ńbẹ̀. So lórí yẹn àwa kan lè má believe pé movie ni. Ṣé yẹn ni mo fẹ́ sọ ṣá? Ṣé yẹn nìkan ni àbí mo ti ní nǹkan mi? Abẹ́ ti jẹ́ kí n gbàgbé. So ìyẹn that on that yes lórí yẹn nìyẹn. So àwọn tó ń kọ movie script kìíní kan nìyẹn má yẹ ká tanra wa. Wípé maybe ó wá ṣe gangan. Mi ò mọ̀ bóyá ti ṣe rí behind the camera before that very day or not. Bóyá ó enter ọmọ yẹn mi ò mọ̀. Bàbá ibẹ̀ everyone thanks for the gift mi ò mọ̀. But the video that I saw, there are some things tẹ́mi ò kí ń wò. Bọ́lọ̀ ṣe dá mi ni. Ibi tí wọ́n bá ti ń lọ́yàn, àwọn tó súnmọ́ mi mọ̀ pé mi lè dúró. Nǹkan tó bá ti ń involve ẹ̀jẹ̀ mi lè dúró. Mo rí fídíò yẹn, ó fọwọ́ sẹ́nu báyìí. Mo dẹ̀ stop. That is me. Mi lè wò. I do not have a girl child. Mo bímọ ọkùnrin. Ayé ẹ máa bàjẹ́ ni. Má dájú ọmọkùnrin mi. Mo burú gan. Mi ò ní girl child. Ṣé wá ti rí ọmọ ọkùnrin tí mo ní mi yẹn? Mo ti sorry. The first time that sọ̀rọ̀ Baba Ijesha was the time he was released from prison. Okay, what is the next thing? They really discuss nǹkan tó yes, a sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. But now topic yẹn ti change nsìn and discuss interview ti BIOLA Grant. My own son. Okay, ebi ni last born nsìn. So mi lè sọ pé mo nábùrò of my family, I'm the last born. But of course I have nephews. I have nieces. But some of me mọ̀ wípé he cannot tell me I am sitting on Uncle Michael's lap. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Nǹkan tí mo ti fi tọ́ láti lẹ́yìn. O lè jókòó sẹ́sẹ̀ uncle. O lè jókòó sẹ́sẹ̀ auntie. Cause uncle lè máa lẹ something kó máa lẹ mọ́ ẹ lára. Àti bẹ́ẹ̀ ọkùnrin gan tó sọ wípé auntie kan ló dí ìbàjẹ́ àwọn auntie kan ló ṣe kinní kan. And you know, Ọlọ́run bá wa tọ́mọ, Ọlọ́run ṣọ́ gbogbo wa. Èmi prefer pé ká wá ọ̀nà tí nǹkan ò fi ní happen. Dépò tá fi máa wá therapy, tá máa ní pé ọmọ yìí máa need therapy. That is me. Mi ìnákàn mi nẹ́mi. Torí mi ní forgive ẹ. You cannot see me watching Big Brothers. Mama, so no. There are some things I don't want my child to be seeing. So me call them Big Brothers Naija o. But check him out wo. A dem ma bi lórí Instagram. Pa ma ni wọ́n da duvet bora wọ́n ṣe nǹkan kan lábẹ́. Ẹ jọ̀ọ́ ṣé komo mi ma rí pokùnrin àtòbí mi wọ́n gbé wọ́n wà lábẹ́ duvet ni. Bó me fẹ́ explain it. So fine, Baba Ijesha. So nípa nǹkan mi, ṣé ti rí. Ní time yẹn, a gbọ́ wípé àwọn kan gangan ló ṣe Baba Ijesha ṣe fún kí gbogbo yín tó gbọ́ èmi àti Baba Ijesha pàdé location kó tẹ̀ tó kí wọ́n tó kó tó lọ sí prison kí ló wá ṣẹlẹ̀ kíní kan ó dẹ̀ explain fún mi wọ́n ọ̀dà woman náà á dẹ̀ sọ ohun ò ṣe woman náà sọ pé kò ṣe in fact àwọn tó ṣe gangan mo arrest wọn bọ̀bọ̀ kan gateman ilé yẹn àti one other guy ó ń gbé lókè ilé yẹn ìgbà tí mo gbọ́ inú bí mi kò sẹ́ni tó máa gbọ́ sínú òní bí pòkè àwọn méjì yẹn dà why tó máa jó òun nìkan ni wọ́n fẹ́ nail ṣó ní reason bet kọ́kọ́ tó wà ń bẹ̀rẹ̀ ká má ṣe Ọlọ́run ó possible kó jẹ́ pé àwọn méjì yẹn wà lóòótọ́ tó ṣe at the same time ó lè jẹ́ wípé àwọn tí Baba Ijesha kọ́rọ̀ lè fi dùn náà ló ṣe sọ pé gateman kan wà níbì kan tó ń ṣe èèyàn kan wà lókè níbì kan agunla I side to my brother tó ń ṣe so nǹkan tó bá ti ṣojú èmi ò ń dá sí ó máa mi fẹ́ really go deep bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gateman kan wà níbì kan lóòótọ́ tí wọ́n jẹ́ kí ó escape èèyàn kan wà lọ́gán tí wọ́n fight well ó kù wọn ó kù Ọlọ́run ó dẹ̀ lè jẹ́ wípé kọ́rọ̀ yẹn lè dùn làwọn tí Baba Ijesha náà ṣe ń dọ́gbọ́n sọ bẹ́ẹ̀ wípé after all òun nìkan kọ́ now ṣé màá wá sọ wípé àwọn kan ṣàṣe lóòótọ́ bàbá kan wà lókè ó bá sùn èèyàn kan ṣe was I there mi ní sọ bẹ́ẹ̀ mi ìdí ẹni sọ pé wọ́n kọ́ Baba Ijesha ní lọ́ ṣe parọ́ pé èèyàn kan gbèsè yìí tèmi fojú mi rí ọmọ mi ọkùnrin má bà mí fi ọwọ́ ẹ̀sẹ̀ nu
mi ò gbà. There was a day mo wà ní living room pẹ̀lú house help mi. Mo jọ máa ń ṣeré ẹ̀gbọ́n ẹ̀ ni mo máa ń pè. Ìyẹn wá ń try láti máa ṣe báyìí fún. That is one other thing tí mi like. Má ti kú ọmọ mi. Ọjọ́ yóò dàbí kó jù bẹ́ẹ̀ lọ ni. Ìkọ́ tó fi máa ti kú ọmọ tó máa dùn mọ́ wọn. Maybe ará oko ni mí. Mi ò fẹ́. Má bá mi rí ọmọ mi ní gàgì. Ṣé nǹkan tó ń pè mí yẹn? Tí ọmọ yẹn bá ti enjoy ẹ̀, from there náà máa dùn mọ́ wọn, wọ́n lè máa ṣe nǹkan mi. Sọ̀rọ̀ yẹn sì mo stop ẹ̀ láàrin òun àti house help mi because mi lè pé kó lè yé yín gan kẹ́lẹ́ understand ni mo sọ pé house help on a normal day we don't call her house help. Ó ti wà pẹ̀lú mi like 6 years and òun kọ́ ni the first help tí mo máa ní tó bá ti dé báyìí máa sọ fọ́mọ mi this is your sister. So wọ́n máa mọ̀ as sister àwọn family and friends wọ́n máa yí pa àjọ ń ṣe pọ̀ àjọ máa wọṣọ àjọ máa ṣe everything ni ẹni tó bá house help mi gan ó wà òkè ju ọmọ tẹ́lómi ìbínú ẹ̀ lọ that is me. Bẹ́ẹ̀ tí mo fẹ́ pé understand sorry mi sọ pé house help kẹ́lẹ́ mọ̀ mo wá sọ fún pé láyé má bá mi ṣe bẹ́ẹ̀ fún òun rìn gàgì òun jẹ́ kó máa mi ìfẹ́ mo dẹ̀ wọ́n ọmọ mi náà mi ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ sí ní iye ẹ̀gbọ́n mi máa ṣe bẹ́ẹ̀ kó máa dùn ẹ̀ máa ibà ibi tí gbogbo wa nìyẹn sí bẹ̀rẹ̀ nìyẹn. So èmi tí mi bá lè gbà yẹn pẹ̀lú ọmọ mi ọkùnrin of course tó bá jọ́ ọmọbìnrin kọ́ àmàyà wèrè tán síbẹ̀ ni ọ̀pọ̀ àwọn single mother I cite you. So that is me lórí yẹn. But bí a kì í wá okay trendy gist sọ pé maybe bí Biola ṣe interview ó wà okay because some people are really dragging Biola for that. No, let me break that. Okay. Tabafe, based on professionalism, as a journalist, she can interview Baba Ijesha, okay? But the content of the interview, that is what we have a problem with. The content of the interview is like refreshing what we are trying to like forget. So Biola interview and Biola said something. I thought he wants to come and apologize. Kiniko. Sis, now between me and you, that is not a live chat. That is a program. They sat in a studio and shoot the edit and everything. In her apology, that was what triggered me most. She apology, but you've never said one single sorry throughout the whole interview. Let's be sincere. Him giving him a platform to speak is not a problem, but the content that came out is the problem Nigerians are talking about. If Baba has come out and say, oh, Ejo, my bear, kiniko. You know now Nigerians are NPT party soft skinny now. But he came out often, welcome, crying, show, die, everything. So I don't have a problem with Biola granted interview, but the content of the interview is very poor to our society. And that is not what that platform stands for. So can I have to okay, Okay, go ahead, please, Mr. Please. Go ahead, please. Okay, thank you. Because most of you actually more Anibi shining, but most of you have patiently listened to everybody and you've spoken well. Even Bimbo herself spoke well. Biola, I know her very well. And trending, I've been on your page before. The part you said that Biola, if you listen to the interview very carefully, that's not where I'm just trying to say this before I go into what I have to say. If you listen to the interview very well, Biola was even pushing it to Baba Ijesha. Like he did it. But Baba Ijesha was actually saying ownership. See, let me tell you, part of the enabler standing in Nigeria is the government. I'm going to go there. And let me tell you, at first, it's not because he didn't do it. He did it. Because anyone ẹ̀yin èèyàn kí lẹ rí sí fọ́nrán tẹ wò tán yìí kí ni èròǹgbà yín kí lẹ rí sí ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí ẹ má gbàgbé àti like subscribe sí channel yìí ẹ ṣé gan ni a dúpẹ́ fún àtìlẹ́yìn yín.